ṣeé ṣe kí ìjà àti èdè àìyedè tuntun kó tó bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun lórí bí wọ́n ṣe ní ọ̀rọ̀ bọ́n ṣe fẹ́ pín ipò, pàápàá àwọn ipò ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ àti ilé ìgbìmọ̀ asòfin l'Àbújá. Ó ti fẹ́ máa di ìjà tuntun láàrin gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Gboyega Oyetola àti igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Iyọlá Omiṣore. Kódà wọ́n ní ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ náà lọ́ṣun tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ lọ́ṣun náà ìyẹn olóyè Abdulkareem Bísí Àkàndé, òun náà nífẹ̀ẹ́ láti fa àwọn kan kalẹ̀ fún àwọn ipò kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Yàrá tí wípé arúurú ẹdìyẹ lọ̀rọ̀ dà nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé ìjà àti èdè àìyedè ó wà láàrin sẹ́nitọ̀ Iyọlá Omiṣore àti Alhaji Gboyega Oyetola. Ẹ̀sùn tí Omiṣore sì fi ń kọ Oyetola ni pé ó ní kò jẹ́ kóun rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lóṣù kẹjọ ọdún tá a wà yìí. Ó ní ó jẹ́ kóun rí ìgbà tó jẹ́ àwọn kúrò lásìkò tí ètò ìdìbò abẹ́lé tí ó ń bọ̀, èyí tó jẹ́ ká lọ fún kọmíṣánná ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ Oyetola nígbà tó fi ń ṣe gómìnà èèyàn Aṣíwájú Bọ́lá Oyèbámíjí, èyí tó jẹ́ kí wọ́n fi ṣe olùdíje APC. Látìgbà náà nínú Omiṣore ló ti ń sún sẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun tó dẹ́yẹ sí wọn tí ò sì kópa nínú gbogbo ètò tí wọ́n ń ṣe mọ́. Ṣáà lọ́sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn ni olóyè Bísí Àkàndé ló ṣe ọ̀rọ̀ ní Àgbàkíyọ̀ Àlọ́jà kò rí ọmọ tuntun wọ̀ tó sì pe Omiṣore àti Oyetola tó pè wọ́n papọ̀ láti bá wọn parí ìjà nítorí tó ní bí wọn bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n parí ìjà ó léwu púpọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC lásìkò tí ètò ìdìbò gómìnà wọn tó ń bọ̀ lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí, the 15th of August 2026. Ṣáà pẹ̀lú bí àwọn méjèèjì bó ṣe gbà láti parí ìjà tó sì láwọn yóò jọ ṣiṣẹ́ pọ̀ láti jẹ́ kí Oyèbámíjí kó di gómìnà lóṣù kẹjọ ọdún tá a wà yìí, Yorùbá Tòótọ́ gbọ́ pé ìjà náà ó ti ń bọ̀ lábẹ́lẹ̀ bó ti jẹ́ pé kò tí ì déta láàrin ọ̀sẹ̀ mẹ́ta sásìkò yìí ńlá sì máa mọ̀ bí ọ̀rọ̀ òun yóò ṣe lọ. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nígbà tí wọ́n bá Omiṣore sọ̀rọ̀ pé kí ló fẹ́, ó wù ú láti fa àwọn olùdíje kan sílẹ̀ fún ipò aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àti tàgbà l'Àbújá ní ọ̀nàrẹ́bù àti sẹ́nitọ̀. Ṣùgbọ́n Tani Oyetola òun náà ní àwọn rẹpẹtẹ tó fẹ́ kó sí ipò yìí tó sì jẹ́ pé eléyìí ni la gbọ́ pé ó tún fẹ́ máa di wàhálà tuntun láàrin àwọn méjèèjì.